ohun tó kọ wájú sí ẹ ẹ̀yìn ló kọ sẹ́lẹ̀ òmíràn. Marriage is beautiful, but it's not a bed of roses. Marriage is beautiful, but it's not a bed of roses. Love is blind, but marriage go open your eyes up. Love is blind, but marriage go open your eyes up. Closed us behind, closed us behind, closed us. Ṣèbídádì tẹ́lẹ̀ máa lọ tó bá rí mẹ́rin tó bá pariwo mọ́ ẹ lẹ́ẹ̀kan lẹ́yìn mi máa nàyàn tàbí tó bá sọ̀rọ̀ sí ẹ tó bá sọ̀rọ̀ burúkú gbẹ lórí wàá mọ bí tára ẹ máa kú. ṣe bá wíwọ́ lọ́sìn sọ dáàdì mi ọmọ máa wù ẹ́ náà máa wù ẹ́ ni bọ́n tíjọ́ tó bá fi lè ṣe single mistake kan báyìí àlòkù amáàkú máa fi ṣe ẹ ṣe. ṣèbí tó bá rí mẹ́rin tó bá tiẹ̀ rojú wọn gan lásán ojú burúkú tó máa kọ́kọ́ fi wù àyà ajá. dáàdì mi nǹkan wọ́n sì nípa wọn ọmọ tí wọ́n nìyàn máa wọ́n nìyàn tó bá bẹ̀rẹ̀ sọ́mọ tó gbé sórí ẹ̀ dàrú ni ọmọ máa wẹ̀ títí tó bá fi tó máa ṣe tẹ́ bá ṣe tẹ́ lásán àlùpàá má kò máa fi tiẹ̀ ṣe. báwo ló ṣe mọ̀ mẹ́rin mi náà wọ́n máa wọ́n ìlú ẹlẹ́kìnní owó tó bá gbọ́ ẹlẹ́kejì ògbọ́ ẹlẹ́kẹta báyìí ọlọ́mọ yẹn kọ́ fẹ́ẹ̀ ní ẹ̀ka ògùn mẹ́rin náà burú bí. àṣùgbọ́n mo like mọ́mì yẹn gan. èmi tí láàgì dáàdì mi o. kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ mọ́mì tí mọ́mì ò ní fún mi. nǹkan tí mo béèrè lọ́wọ́ dáàdì mi tọ́lù gbórí báyìí àwọn mo ṣe láàgì kí dáàdì mi burú ìgbìmọ̀ mi burú lọ torí tí mẹ́rin mi bá burú kò ní dáa bọ́ tí dáàdì mi bá burú àwọn nǹkan tó yẹ kí màá gbà lọ́wọ́ wọn máa rí ìgbà. ẹ kọ́ lọ fi bọ́jà. So many things are happening behind closed doors. Mélòó la fẹ́ wí o? So many things are happening behind closed doors. Mélòó la fẹ́ sọ o? Ohun tó kàn wájú sí ẹ ẹ̀yìn ló kọ sẹ́lẹ̀ òmíràn. Ohun tó kàn wájú sí ẹ ẹ̀yìn ló kọ sẹ́lẹ̀ òmíràn. Closed us behind, closed us behind, closed us. Adéjọkẹ́, you know how much I care for you, and I know how much I love you. I know, Daddy. You know I can do anything for you. Adéjọkẹ́, mi ò fẹ́ kó bà orúkọ mi jẹ́. Mo fẹ́ kó máa rántí ọmọ ẹni tó ń ṣe ní gbogbo ìgbà. I'm ready to do anything for you. Kò sí ohun tó béèrè lọ́wọ́ mi tí mi ò ní ṣe fún ẹ. Ṣùgbọ́n kan ló kù tí mi ò fẹ́. Ó ti wà ní school. Mi ò fẹ́ kó kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ẹgbẹ́ búburú ó ń ba ìwà rere jẹ́. Adéjọkẹ́, kò sí nǹkan tọkùnrin lè fún ẹ. Béèrè lọ́wọ́ mi. Màá fún ẹ. Ṣówó ni. Any amount béèrè lọ́wọ́ mi. Aṣọ ló fẹ́, the latest design, I will buy it for you. Adéjọkẹ́, ìwọ ni ìdùnnú mi. Ìwọ láyọ̀ mi. Adéjọkẹ́. Yes, Daddy. Wo tó o bá gbọ́ ohun tí mo ń sọ fún ẹ, kò sí ohun tó máa béèrè tí mi ní ṣe fún ẹ. Ṣùgbọ́n
tí o bá tasẹ̀ àgẹ̀rẹ̀ ìyẹn ni pé ohun tí mò ń sọ pé kó o ṣe pé kó o gbọ́ràn kó o jẹ́ ọmọ gidi tó o bá tasẹ̀ àgẹ̀rẹ̀ tó ṣe you will see other side of me. ní ìdẹ̀gbàdúrà kí n ṣẹlẹ̀ o mọ̀ mí Adéjọkẹ́, you know daddy love you. I know daddy. Adéjọkẹ́, I promise you something. Oh, daddy. Yes. Thank you, sir. And I will fulfill it today. Thank you very much, sir. Anything you want to ask from me, tell me. And I will do it. Seriously, daddy? You are more than that. Oh, God. Okay. I should ask. iPhone. I want the latest iPhone in town. That is iPhone 11 Pro. iPhone 11. Thank you very much, sir. Thank you so much. I will buy it. Wow. Wow, so happy. Daddy, thank you so much. Thank you, Daddy. Closed us behind, closed us behind, closed us behind closed doors. So many things happen here. Behind closed doors, so many things happen here. Closed us behind, closed us. Jockey, what's up now? What? You are always reading, always. Officially. I feel like I hold my dad a lot. He has been supportive. There's nothing I had that he doesn't do for me, and I really don't want to disappoint him. I wish I could say something about that. Ohun tó kàn wájú sí ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Ohun tó kàn wájú sí ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Closed us behind, closed us behind, closed us. Báwo ni owó tí mo béèrè lọ́wọ́ yín lálẹ́ àná? Owó wo ni o? Mo ti máa ń gbàgbé nǹkan kan. 5,000 tí mo béèrè lọ́wọ́ yín. Mo ti gbàgbé pátá. Mo ti gbàgbé. Díà, ó mọ nǹkan tá a máa ṣe. Jẹ́ kí n jáde. Tí bá ti jáde, mo máa bẹ́ẹ̀ gba 5,000 náà fún un. Báwo lè ṣe máa ń ṣe báyìí? Báwo lè ṣe máa ní tẹ́ bá jáde máa bá mi gbàgbọ́? Ṣé mo ṣe sọ fún yín ni? Ẹ wo mi ò lè rojọ́. Ẹ tọwọ́ bá kò tẹ́ bá mi kówó. Májà, mi ò ní káàṣì tó bẹ̀rẹ̀ lọ́wọ́ bí mo ṣe rà. Gbogbo káàṣì tó wà lọ́wọ́ mi ló lè ju káàṣì tó wà lọ́wọ́ lè ju bí 3,000 lọ́wọ́. Káàṣì yẹn kan mo fẹ́ fi repo sí mọ́tò tí mo ṣe máa gba owó ní 3,000 lọ́wọ́ tó wà lọ́wọ́ tó wà mánìjẹ̀ ìbẹ̀rẹ̀ lọ. Pàtẹ́ nìfẹ́ rí wèrè. Tẹ́ bá ti jáde. Irọ́, tẹ́ bá jáde kọ́, tẹ́ bá sùn lẹ́nu. Ẹ ṣe kọ́kọ́ bá mi kó yẹn. 3,000 kí ni kí n fi ṣe? Owó èkuru àbí owó àkàrà. Ìdí àmì ìṣàlàyé kí bẹ ṣe máa ń sọ̀rọ̀ bí ẹni tó dọ̀gẹ̀dẹ̀ lu iná. Nígbà tí mo béèrè 5,000 naira lọ́wọ́ yìí, tẹ́ ẹ̀ fún mi ní 3,000. Kí ni kí n fi ṣe? Kí ni ẹ má dì àmì ẹ ti mọ̀ pé tí má ti ń sọ̀rọ̀ mi kì í fẹ́ kó máa wọnú ọ̀rọ̀ tí bá ń sọ. Ẹ má dì àmì rárá àtọ̀. Mo dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ fowó ṣe ń tàbẹ̀ ṣe wà. Mo mọ̀ nǹkan tẹ́ ẹ̀ fowó ṣe. Wọ́n ròyìn yín, wọ́n lẹ gbóná. Bẹ́ẹ̀ ṣe ń jẹ tútù, lẹ ń jẹ bíbọ̀, lẹ ń jẹ yíyan, lẹ ń jẹ dídín.
ẹ wá délé ẹ máa kó èrún owó rádaràda owó òṣì ẹ máa kó lé mi lọ́wọ́ amúkáwé ẹ ṣe ń sún sẹ́yìn torí mi kì í fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ mi tiẹ̀ kì í fẹ́ bínú rárá tọ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ tí mo fẹ́ sọ ó máa ṣe mistake ṣé alẹ́ ló kọnu fẹ́ sí mi ní àbúrò dáhùn òbú ṣe ń wò torí mi mọ nǹkan tí mò ń wò bóyá mo díjú ni bóyá mo lẹ̀ nǹkan mójú èmi láyé mi èmi nígboro èmi kan ìgboro kan ni wọ́n dẹ̀ ṣe ń pè mí wọ́n dẹ̀ ń pè máa jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ ni ó fẹ́ kí n gbé kọ́ọ̀lù wọn tí bá dẹ̀ gbé kọ́ wọn ẹ̀rọ abá ẹ̀ wọ́n náà mọ̀ ó mẹ́ni tó fẹ́ kọ̀ọ̀kan ẹ́ ṣe bí wọ́n ń gbé kọ́ọ̀lù àwọn kan jẹ́ kí èmi náà bọ́ sí gbòòrò jẹ́ kí n receive call. tí ẹ ní sùúrù èmi àti ẹlẹjọ ń sọ̀rọ̀ nínú ìlà wà ewu lè ní fẹẹ rí wíìrì ó sì kó máa mọ kó tó wà máa sọ èmi àti ẹlẹjọ wà náà. ó ti mọ̀ pé bóun mi ṣe rí nìyẹn á jẹ́ kí yẹn jẹ́ problem ẹ̀ bí ohun tèmi ṣe rí nìyẹn mi ò ní sùúrù mo rọ́jú jẹ́ kọ́ ọ̀bùn ẹni mẹ́rin ó dẹ̀ tí wọ́n á pọn kéré wo alọ́ sí àbọ̀ tèmi jáde lọ wàá wọlé padà wá kó 5,000 fún mi ò sọ ju bẹ́ẹ̀ lọ bí bẹ́ẹ̀ kọ́ wọn náà mẹ́tò ní máa túlẹ̀ fún ẹ ó mọ̀. You don't know the value of the thing until it goes away. irú obìnrin wo ló fẹ́ ìgbà mi ṣé èrà ni o ti gbé tó ju ẹni lọ báyìí. Pa mí kú obìnrin ṣe jẹ́jẹ́. Pa mí kú obìnrin ṣe jẹ́jẹ́. Tóbìnrin bá ní tẹríba á dàbí ológun fẹ́ fọ́kọ ni. Daddy, welcome sir. Yes sir. Where you put one school by? Oh, law school. What my so last time? Clinicals. So other students also look clinicals and come by. And you know my school has zero tolerance for late payments of fee. So then we go pay the bad day. So we might get follow on us. Mommy, you follow me. I'm not looking really in the Mommy, I don't go do them. Mommy, I don't go do them. No. Mommy, ẹ lè máa fipá gbowó lọ́wọ́ mi. Ó tún wá dẹ̀ ọmọ náà sí mi kó máa fipá gbowó lọ́wọ́ mi. Ṣé ayé yìí ni mo wà ní? Gbẹ́nu sọ́ọ̀mù ọ̀tí ni. Ayé yìí kọ́ ni mo wá. Mi ì wáyé wà tí mọ́mí ẹ. Mo wáyé tèmi fúnra mi láti live ayé mi bó ṣe wù mí. Mọ́mí ẹ á fipá gbowó lọ́wọ́ mi. Á tún wá rán ọ náà sí mi. Jẹ́ kí sọ tọrọ fún ẹ. Tí mọ́mí ẹ ò bá tilẹ̀ sanwó school ẹ, jókòó sílé. Nínú owó tó fipá gbà lọ́wọ́ mi. Tí wọ́n ti sanwó school ẹ nínú ẹ̀, jókòó sílé. Time ti ń lọ. Shut up! Tó o bá kàwé, o kàwé fúnra ẹ. Tó o bá dé ká. Ọ̀rẹ́, bí àwọn nǹkan tí mo ń la kọjá nínú ilé ṣe rí nìyẹn. In fact, I don't understand. Ó ti sú mi. Sincerely. Wo bí? Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé ló kàn wò mí ò sọ̀rọ̀? Talk to me now. Túndé, ṣé o kí mo kàn ń wò ẹ́ pẹ̀lú ìyàlẹ́nu? How many times mo ti máa sọ fún ẹ wípé ọ̀rọ̀ obìnrin kì í ṣe ohun tó lè pè kan báyìí? Ẹranko lóbìnrin, ẹranko ni wọ́n. Kódà ọ̀rọ̀ obìnrin ò ṣe é gbé bó ṣe ń gbé kan tó báyìí. Wo ọ̀yìnì ti rí ọ̀rọ̀ obìnrin bíi wípé mo kàn gbé sí èjìká báyìí tó rọrùn láti sọ́lẹ̀, easily to fall down. Yeah. You mean your wife? My wife. Tàbí gbóúnjẹ fún ẹ bá ló ṣe máa ṣe. Bá bá sọ̀rọ̀ lọ́wọ́. Wo ọ̀rẹ́ má tẹ̀jẹ̀ ká lọ sí ìrìn àyàrá. Ló ń bá sọ̀rọ̀.
how we should say. Sorry, if we want to go to that side, eléyìí máa sọ fún ẹ pé if I don't sọ fún pé stop there or sit down there, and are you crazy? Pé kíkẹ́ òun jókòó, are you alright? No, má tẹ̀jẹ̀ ká lọ síbẹ̀ rárá. In fact, Túndé, indeed you are crazy. Ọ̀rọ̀ tó dá ló sọ fún ẹ. Yes. You mean I'm crazy? Ṣé wọ́n bí ìyàwó mi rélé? That thing tí mo gbé sílé. Ṣé wọ́n bí ire á máa bẹ́ mi sọ̀rọ̀? Àwọn ìlú dúró, wọn ò bí bàbá ẹ rí. Orí ìkúnlẹ̀ ló máa wà. Ọ̀rọ̀ ẹ lè gba 2 hours. Yes. No, wait. Níbi táyé lajú dé yìí. Ìyàwó ẹ̀ ṣì máa kúnlẹ̀ bá ẹ sọ̀rọ̀. Ó máa kúnlẹ̀ bá mi sọ̀rọ̀ ni. Lórí ìkúnlẹ̀. Tọ́mọdé bá láṣọ bí àgbàlagbà. Kò lè lákìsà tó individual differences, ìyẹn ṣì wà bẹ́ẹ̀. But yes. Yes, that is the way I handle her. Obìnrin ò ṣe ejò lóbìnrin kò ṣe nà núlẹ̀ fún. Bàbá mi ló sọ bẹ́ẹ̀ wípé ejò lóbìnrin kò ṣe nà núlẹ̀ fún. Wo tí wọ́n fẹ́ jẹun kọ́ báwo ìyàwó ẹ̀ ṣe máa ń ṣe. Nǹkan ṣáàlà ìkòkò máa lẹ́mi tẹ̀ ṣe rí eléyìí máa sọ fún ẹ frankly ni pé ọ̀gbẹ́ni oúnjẹ wà ní kitchen o tó bá ń wẹ̀ kó lọ bù tó bá jẹun o fẹ́ jẹun kó lọ bù tó bá fẹ́ jẹun kó fílẹ̀ o ń bá kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ pa àyè. Yes. Àti ẹgbà pààrọ̀ Túndé òbí ìyàwó mi rí. Láti ìbẹ̀rẹ̀ títí jókòó tí máa fi jẹun orí ìpínlẹ̀ ni àwọn máa gbóúnjẹ dání. Ayọ̀ tó fún mi lómi, màá ní kó dìde kó máa lọ. You mean your wife? The person you see to love kó tó marry. This is law, kò yẹ kó àgbẹ̀dọ̀ torí ilé ká máa àbí ìyàwó gbọdọ̀ jẹ́rú náà, that is nǹkan tí mi mọ̀. Iye kò ṣe rí láyé èdè òní náà nìyẹn, aṣọ ìgbàlá ń dá fún gbà. Yes, àpò ewúro ìsìn òun ajá ìsìn ló mọ ewúro ìsìn yín lè. Ajá ìsìn ló mọ ewúro ìsìn òun ló mọ̀lé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àwọn ọlọ́pàá ṣe máa tètè láwọn obìnrin ọ̀hún fún òun dáadáa sí àwọn ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ agbọ́dọ̀ tètè kọ́kọ́ fún wọn ni. It's all right. Behind closed doors. I've had you. Just take your drinks. It's okay. It's okay. Behind closed doors, many things are happening. Take your drink It's all and right. let's go. Behind closed doors. Behind closed doors, many things are happening. Lálàájà lẹ ṣe. Àbí sùúrù gan-an. Ẹ̀rọ ẹ̀rẹ́jú. Ẹ̀rẹ́jú díẹ̀ ni òun ilé yẹn pọ̀ wọlé ojú àdámù náà. Níláyà, ọkọ rẹ̀ ń kọ́. Wọ́n kò déédéé wò yìí. Kí ló ṣe? Marriage is beautiful, but it's not a bed of roses. Tó ibi ló ṣe ẹ́ lójú báyìí. Marriage is Lójú ẹ̀ ń lùkúlù báyìí. but it's not a bed of roses. Love is blind, Má but bínú marriage go with your eyes up. sùúrù tó ti ń níbọ̀ láti ilẹ̀ wá. But marriage go with your eyes up.
ti ń tà ní sùúrù. Ọmọ mi ti ga tó lórí ìdúró ti ga tó bá mi lè sílẹ̀. Kí ni mo fẹ́ ṣe? Àmọ́ gbà lójú lẹ́nu, gbà lójú lọ́la. Tójú òun bà fọ́. Àbọ̀ràbọ̀ ló máa wò ó. Sùúrù yẹn gan ló máa ń lò. Ọ̀rọ̀ ṣe é sọ ń fìtílà àbí tí iná bá kú. Ìgbẹ̀yìn ló ń dolókù àdá àtọ́já ẹ̀ lójú. Tọ́mọdé bá láṣọ bí àgbàlagbà kò lè lákìsà tó àgbàlagbà o. Ṣé jẹ́jẹ́. Àríkẹ́gbẹ́ ọmọ tó dùn, ọmọ tá a kọ́ tó tún gbẹ̀kọ́. Godmother, mi ò ní gbọ́. Ṣé èèyàn máa kẹ́kọ̀ọ́ lára yín kò ní gbọ́? Nígbà tí mi ò kì í ṣe àwọn ọkàn. Bẹ́ẹ̀ ni o. Ó rò pé tíyàn bá dàgbà, ó máa ń yógun jà. Má jà jagunjagun. Sórí tó bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí n bá gba ojú ẹ̀, wàá máa rí star ni. Tíyàn bá dàgbà, ó máa ń yógun jà ni. Gbogbo ohun tó jàjàjà látọdún yìí náà, kí ni kókó ẹ̀? Ṣé kò lójú ẹ fi wúlé yẹn? Nínà lẹ́nìí, nínà lánàá ni. Kí ni problem ayé ẹ náà? Kó o jára ẹ, kó o jára ẹ. Ohun tó kò wájú sí ẹ̀yìn ló kọ sẹ́nu mi. Ohun tó kò wájú sí ẹ̀yìn ló kọ sẹ́nu mi. Ọmọ sórí ọkọ ẹ yẹn, ó máa san owó ẹ, ó máa san owó ẹ títí dọjọ́ ogbó ẹ. Tó bá tún kú, èmi ló tún lè. Bẹ́ẹ̀ ni. Ojú kò ṣì. Àmàdá fún ẹ o, orí kó yá. Gbogbo ẹ̀kọ́ tí mo ti ń kọ́ ẹ látọdún yìí wá, gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ látọdún yìí wá, orí kankan mú lò ń bẹ̀, ó wá ń béèrè pé kí ni. Ó bá mọ̀ ẹ̀ kó gbọ́, ó mọ̀ ẹ̀ kó má gbọ́, kó dìdì dẹ̀rìn sílé ọkọ ẹ̀ ń bẹ̀, ìwọ ló mọ̀. Owó wò wípé kí ọmọ ẹni òkú lè burú títí náà ká lè fẹ́ kú bàjẹ́. Ẹ ṣe jẹ́ ká ran láìfẹ́ lọ́wọ́, kó má sọ̀rọ̀ ìgbìta ló gbé sílẹ̀ ọkọ. Tó bá gbọ́, kò sí problem. Díẹ̀ tó dè mí náà. Ṣé ti wá lọ ni? Ṣé mo ti wá ń lọ ni? Ẹ kèlè gbé mi dání, ẹ ṣàjọ lọ. Ẹ sì bò. Láti dájọ́ rẹ̀. Láti wọlé lọ. Ṣé ìwọ náà ń karẹ tó èèyàn ṣá o? Ṣé èèyàn ní ẹ bó ṣe wà ní? Bó ṣe wà ní láyé. Ìwọ náà bẹ̀rẹ̀ lóbìnrin. Ìṣeré mọ́yàn bíi ti báwo? Ò ṣeré mọ́yàn. O lè bá mi jáde. Àbí ó wà lọ́kàn pé ó fẹ́ wọnú mọ́tò mi pàápàá. Mo rí pé fẹ́ já mílíọ̀nù náà mo ti ń sáré bọ̀ pé kẹ́ ẹ dúró kẹ́ lè gbé mi. Mi lè gbé. Bó ṣe rí dáradára ṣí ọ wọ́n máa pèrè lóbìnrin ṣe ìwọ náà máa pèrè lóbìnrin tó wá kó bí ó máa dáhùn tó wá pé ìyàwó lé gan máa dáhùn ẹ ìwọ kìíní mi mọ tí mo tẹ̀lé fi ẹrú bó ṣó rí tó o bá dáṣẹ́ ọ mọ́tò yẹn ó lè gbó ó fẹ́ máa wọ̀ ọ́ ní méjì ó gbiná sórí kí ni mo tún fẹ́ sọ lọ́kadà òtẹ́lẹ̀ àwọn tó bá tẹ̀ wọ́n tó tẹ̀lé mi ṣùgbọ́n má jẹ́ ká pàdé lọ́hùn rárá já jìnnà síra wa o tó o bá padà dé patí yẹn ni o mọ̀ ẹ́ rí o tó o bẹ̀ẹ́ ní o tó o bá wá kétí ikún ilé agaju ẹ̀rọ lọ́hùn mi ní sọ pé patí ni mo wà máa yẹ̀yẹ́ máa wọ́ ẹ ńlẹ̀ ara ẹ̀ á bó gbà bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ mí ó mọ̀ tí mo lè ṣe ó mọ̀ tí mo lè ṣe ó mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni pàtí náà kí má ṣe mí kí mo lè rí bó ṣe rí kan ní pàtí tó pa wá pọ̀ tó ìrìn àti. mistake náà ṣe. Wo mi ò mọ̀ ẹ́ rí o tó o bá ṣàìgbọràn sí nǹkan tí mo sọ yìí máa dín pẹ̀lú ẹ̀ and you will hate yourself you will hate yourself wá dá mi mọ̀. Díẹ̀ máa ń lọ. Onígbà
alágídí ọkùnrin o ìgbẹ̀yìn ló ń dolókùn àdá àtọ́já ẹ̀ lójú. àdúrà kò wú ni mo kà bá pè láàárọ̀ kùtùkùtù báyìí. sọmọdé bá láṣọ bí àgbàlagbà kò lè lákìsà tó àgbàlagbà. owó ní títún ìgbọràn tó ti dá fún mi lórí ìdúró báyìí. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ fẹ́ gbà sùúrù ó gbà sùúrù ṣe jẹ́jẹ́ ọkùnrin tó burú kó má gbàgbé pé òun bọ́mọ obìnrin ṣẹ́nu àdùn o tó bá ń ṣọmọ ẹ bó ṣe ń ṣọmọ lọ́mọ o ṣẹ́nu àdùn o. Ṣé fún ọmọ tiwa ìyá ọ̀pẹ? Ọmọ wọn dà. Kí ló ṣẹlẹ̀ ọmọ? Mo máa kọ̀ jáde kí ló ṣẹlẹ̀? Ọmọ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ fún un dábì dúró ní? Ó yà gbé fún kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Èèyàn Kí tiwa. ló ṣẹlẹ̀? Màmá báyìí, pákéjì rẹ̀ lẹ́yìn tún lé Ó gbọ́dọ̀ lé. Ó tún pọ̀ lẹ́ o. Ó pọ̀ lẹ́ bí yẹpẹ ni o. Wọ́n fi yẹn lẹ́gbàá. Kí ló ṣẹlẹ̀? Màmá má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Ìjà fi ìgbẹ́lẹ̀ fà gbé pò. Gbọ́. Bí pátá fọ mata yaz. Màmá ní last time tí mo wá sí báyìí ní kọ̀lọ̀ sí ti máa sí kọ́nà àpọ̀. Mo kọ̀ ẹ̀rẹ̀ ń gòsì ẹ̀yìn ẹjọ́ yẹn rí i. Mo kọ̀ gbójú sókè báyìí mo kọ̀ tájú yẹn kọ́ mo kọ̀ ọ̀rọ̀ ọmọ kan ni. Ọmọ yẹn lọ́jọ́ iwájú kò lẹ́yìn ọ̀la kò tẹ́ mi lọ́rùn. Ọmọ yẹn ni kò fi bẹ́ẹ̀ ga kò dúdú kò sàn kò pupa kò lẹ́pà kò sọ́ra kò ní stature púpọ̀ mo wà pẹ̀lú ó dúró síbẹ̀ ẹ̀dẹ̀jọ́ ń sọ̀rọ̀. Ó mọ̀ tó mọ́ ọmọ tí mo ní pọ̀ ọmọ pọ̀ gan ó pọ̀ gan ọwọ́ náà mọ̀ èwo ló fẹ́ nu wọn èwo nínú wọn sọ̀rọ̀ jàre kí n gbọ́. mo mọ̀ kí iléeṣẹ́ ọmọ nìyí kan tí mo sọ ní pé get ọmọ yẹn mo fẹ́ sọ kò package púpọ̀ náà ohun àtọmọ kan báyìí tó pupa lọ́jọ́ àmẹ́ lọ́jọ́ yẹn tó pupa yẹn ó káwọ́ dáadáa ó kún ẹran ẹ̀ yí gan ẹjọ́ wà ní ìwà níwájú ìta ṣọ́ọ̀bì báyẹn sọ̀rọ̀ níbi bá lọ́jọ́ yẹn mẹ́ẹ̀ta ọmọ yẹn pupa àti kan báyìí tó slender báyìí dúdú báyìí. mi mọ́mọ́ tó ń sọ dá mi lóhùn mi mọ́mọ́ tó ń sọ. ní Fọlákẹ́ nìyẹn Fọlákẹ́ nìyẹn jàre. Fọlíkè lórúkọ ẹ̀. ìwọkẹ̀ ṣé wọ́n lè gbọ́ ọmọ mi ó lè gbé Fọlákẹ́ Fọlákẹ́ ti ná kan ó dẹ̀ ti bímọ sanwó ó ti bímọ sí ilé jọ. ìwọ ò lè fẹ́ yẹ jọ ju wọ́n fi yẹn lẹ̀. mama ẹ̀ gbójú bẹ̀ ẹ jẹ́ ń jayín tán. kí ló ṣẹlẹ̀. tírélà tó lẹ́rù àwọn ń wọ̀ ká máa tí wàá sọ pé tó jẹ́ àfún ó lẹ́mìí ẹ̀ ni ó lẹ́mìí ẹ̀. mama ẹ̀ kúrò ń bẹ̀ aláwọ̀ yẹn mo ẹ̀kọ́ ṣe lọ́mà fún mi lórí ọmọ yẹn mama ẹ̀ ṣe lọ́mà fún mi. ó lẹ́mìí ọmọ yẹn wọ́n tó náwó tó gbogbo ẹ̀ ló bá ẹ papọ̀ bá a ní òfin wa ní nǹkan kò sí nǹkan tó fẹ́ ṣe ayọ̀ ó lẹ́mìí ẹ̀ jọ̀wọ́ fi yẹn lẹ̀. mama ẹ̀ kúrò ń bẹ̀ náà ṣeré ni mama ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ náà ṣeré ni mo ṣeré kó náwó wọ́n fi mama yẹn ẹ̀ lẹ̀. wo bí ẹ̀ wo bí leaf trash ọlọ́mọ ẹ̀ fi bẹ́lẹ̀ fagbépo ẹ̀ fi yẹn lẹ̀ ọmọ tí mo sọ yẹn ní Fọlíkè lórúkọ ẹ̀ olórí àwọn aṣẹ́wó ló máa ń jẹ́ bẹ́ẹ̀ lọ ní Ọjọ́ta ẹ̀ mọ̀ nǹkan tí mo sọ ọmọ yẹn láì lè gbé ọmọ yẹn fún mi pé ìwà ẹsẹ̀ tí mo mọ̀ pẹ̀lú fún wọn ìyá ṣe nọ́mà fún mi. o ò lè ṣe nọ́mà ìwọ náà mọ̀ kó o lè ṣe nọ́mà o mọ̀ mọ̀ ẹ́ dáadáa. mama ẹ̀ ẹ̀ bójú mi jẹ́ ok ẹja bọ́ọ̀sì bọ́ọ̀bù yín tá a fún mi lọ́mọ yẹn tẹ̀lé ṣe nọ́mà fún mi pẹ̀lú ọmọ yẹn ó máa tálẹ̀ bàbá ẹ lórí ọmọ ẹ lẹ̀. mo ní máa tà. wàá tálẹ̀ bàbá ẹ ó dá wá wọ́ọ̀rì ṣó ti gbọ́ má wọ́ọ̀rì ṣó ti gbọ́ àwọ̀ fìyẹ́lẹ̀ máa gbé fún ẹ. màmá tí wá ó yà gbé fún. ìwọ fi mọ̀ṣẹ́ ó náwó nǹkan nínú. mo gbọ́dọ̀ dé ó yẹ kó o mọ̀ pé kò sí nǹkan ó lọ lọ́fẹ̀ẹ́ náà ó lè gbó ó lè ṣe nǹkan ò lè lọ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ tèmi ó mọ̀ pé kí la fẹ́ ṣe. Mama, I leave matter for matter years now. Ìwọ fi yẹn lẹ gàlẹ dámi lóhùn mo níbi tí mo lọ lọ. Ẹ mọ̀ kó ṣẹlẹ̀ mọ̀ kó ṣẹlẹ̀. Ẹ mọ̀ ọ̀gá mi tó ń gbé níbi ìsàlẹ̀ odò lẹ́sítẹ̀tì tó wà bẹ́ẹ̀. Mi mọ̀ ọ̀gá ẹ sọ̀rọ̀ mi mọ̀ ọ̀gá ẹ wò mo mọ̀. Ok, eléyìí bùjẹ́ bùdánù ni afúnilóyún máa wò bẹ́ẹ̀ afúnilóyún máa gbà tó bá wá sí báyìí lẹ́ẹ̀kan bó kàn wọ́n dé bẹ́ẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ mú ó dẹ̀ ṣe fàájì nínú 500k máa jábọ́. 500k. Bí ìfẹ́ mọ nǹkan tó fẹ́ rà 500k. ó máa jábọ́. Kò sí wàhálà gbà yẹn ìwọ fìyẹ́lẹ̀ ó dáa kí ni ìwọ náà fẹ́ fún mi jọ ọmọ. Ọmọ àṣẹ tó ṣe máa gbà lọ́wọ́ ṣe. Máa gbà lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ gáì nìyẹn wọ́n náà máa ṣe tiẹ̀ náà wọ́n mo fẹ́ bá ṣe ọmọ náà. Èmi máa ṣe nọ́mà fún yín ìbọn ẹja sì gbàgbé yẹn náà máa ṣe nọ́mà fún yín ṣẹlẹ̀ mo fẹ́ wọ́ ọ̀gá mi wá máa ṣe nọ́mà ẹ wò mo fa yí ọ̀gá mi búra tí màá ṣe ayé ọ̀gá ẹ̀ ló máa fi búra àbí kó fáyé tiẹ̀ gangan búra fúnra rẹ̀ ó fáyé ẹ̀ búra ayé ọ̀gá ẹ̀ ló fẹ́ lò ó wà lára ẹ̀ mo ti gbọ́ ó dà mo ti gbọ́ jọ mo ti gbọ́ ọmọ. káwọ ní life lẹ́yìn ká mu tí ká ṣáyó ká gbọ́ ọmọ ká dẹ̀ káwọ ní life. ó ní life tó tán.
Sọ̀rọ̀ jáde kó dání lóhùn jọ àti kí ló ṣẹlẹ̀. Omi tó ẹ̀ṣẹ̀ lọ fún lẹ́yìn 500 kilo fún ẹ̀dá. Mo ì tí ti 500 k tí bá ti rí máa bá ẹsẹ̀ rọ̀ tó bá ti bá mi tó bá ti jẹ́ kí n rí wọn lóde. Fiyálẹ̀! Yálà ìyàwó ń gbòòrò. Ẹ tí ò mọ̀ ọmọ yàn. Ẹ tí ò rí òye. Èmi nìyẹn jàre. Àkọ́bí Lucifer ẹyọ ti ra òwúrọ̀. Gbé fún oya. Bàbá àwọn múra wà náà. Kò sí àṣírí ọmọ ìyá àgbò èlé jẹ́ṣẹ́ ìyá ẹ̀. Bó lọ́wọ́ wèrè yìí wà ní G's ó wà lẹ̀ yẹn yìí tẹ. Màámi. Mo ń jẹ́ o. Ṣé torí ọ̀rọ̀ yẹn ṣe pè mí? Ṣé kò tó torí? Ẹ wo jẹ́ sọ fún yín o. Gbogbo nǹkan ló yí padà o. Ṣùgbọ́n báyìí ni màá ṣe kan. Kò yí padà láyé. Ẹ padà bọ̀dá mi. Ẹ wo agídí inú yín yóò yẹ kó ti fi yín lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí ṣe ló yẹ kẹ́ máa dàgbà fi kẹ́ máa ka ọgbọ́n orí. Èmi ṣé ìyàwó yín máa da ìgbàdúgbò ẹ̀. Tó bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀. Ṣé ìyàwó yín lẹ ṣe bí? Mami ẹ jẹ́ kí bá wọn sọ tọ̀rọ̀. Tó bá jẹ́ wípé èmi ni àbúrò yín tọkọ mi treat mi bẹ́ẹ̀ yẹn kí lẹ máa ṣe sí i? Ẹ mọ ọmọ lọ́mọ ẹ máa ṣe bó ṣe wù yín. Kí ló dé? Màámi. Mo ń jẹ́. Ẹ jẹ́ n bèrè lọ́wọ́ yín o. Torí ẹ ti dájọ́ báyìí fún ara yín. Ṣé ó sọ pé mo fi ebi pa òun ni? Ṣé ó ní pé owó iléèwé àwọn ọmọ òun ló ń san? Nígbà tí rí gbogbo nǹkan ló ń ṣe. Tó bá ti rí ìyàwó ẹ̀ báyìí, gbogbo nǹkan ló ń ṣe fún un. Ọjà ṣọ́ọ̀bù ẹ̀ ń kọ́, ṣé ó ní mo gbowó lọ́wọ́ òun? Ọkùnrin rẹ̀. Paríparí gbogbo ẹ̀. Ṣé ilé tá à ń gbé ó ní mo ká òrùlé ilé kúrò òun wá ń pa òun? Kò bá yọ̀ torí bàbá rẹ̀ yóò rí lélẹ̀ mi lórí. Ọ̀rọ̀ yìí ti yé mi. Ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín. Ọkùnrin ni mí. Èmi ni mo nílé mi. Tó bá dẹ̀ ṣe wù mí ni máa ṣe àkóso ilé mi. Tẹ́nikẹ́ni ò lè bí mi léèrè. Bọ̀dá mi ẹ̀ yọ̀. Ṣé rí equal right lẹ́ní? Ṣé fẹ́ gbọ́ lóòótọ́ ọkùnrin ló lórí ilé bọ̀ kó wá ṣe pé kẹ́ máa maltreat ìyàwó yín bẹ́ẹ̀ ni pé wọ́n fi yáwó lọ́wọ́ yín. Bọ̀dá mi ẹ̀ ń yọ̀. Ọ̀rọ̀ ti yé mi. Gbẹ̀wù dání lọkọ. Ọkọ mi ò ṣe gbẹ̀wù dání. Ó ti ń bẹ ẹ dání. Ìyẹn ọkọ tèmi. Ọkọ tiẹ̀ lè rìn dì. Ọkọ mi ò rìn dì. Èmi ò rìn dì. Ohun tí mo fẹ́ gangan ni ó lè máa wọ́n. Máa ń yẹ sọ fún mi. Tí mo bá bí ẹ̀wọ̀n kó sì nà ní kékeré. Máa tún ṣe bẹ́ẹ̀ máa tún ìdí kékeré lẹ máa ṣe bí mo ti dàgbà ìlú náà ti bí wọn. Tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n máa fòfin gbé yín ni. Ìyàwó yín lẹ tó ti máa ní fi akọ. Jẹ́ ń sọ fún yín. Sọ fún mi kí n gbọ́. Ohun tí ò yé yín máa jẹ́ kó yé yín. Jẹ́ kó yé mi. Àwọn kankan ni mò ń correct nínú ayé ìyàwó mi. Bí kí ni? Bẹ́ẹ̀ ni tí ò yé ẹ̀yin. Ọ̀gá méjì ò lè wọnú ọkọ̀ kan náà. Ohun tí mo ń try láti balance nìyẹn. Tí bá ní kó jókòó síbẹ̀ fún odidi ìṣẹ́jú 5 láì dìde, ó gbọ́dọ̀ jókòó. Níbi táyé lajú dé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Tí n bá bu omi sí lẹ́nu wípé omi yìí ó gbọ́dọ̀ tú dànù. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ gbé mi fún 20 ìṣẹ́jú kò gbọ́dọ̀ gbé mi kò gbọ́dọ̀ tú dànù. Tó bá lọ máa gbìyànjú ẹ̀ láti gbé mi tàbí kó tú dànù. Ìbẹ̀lẹ̀ rí tí mo ti ń gbóná sí nítorí pé kí ni bẹ́ẹ̀ ni èmi ló ilé ó dẹ̀ nífẹ̀ẹ́ òye yín ni. Ìfẹ́ ṣé fẹ́ nìyẹn bọ̀dá mi? Ṣùgbọ́n mo ń kọ̀rẹ́ẹ̀tì àwọn nǹkan bọ̀dá mi ẹ̀ ń yọ̀ torí pé ríyàwó gidi fẹ́. Tó bá jẹ́ pé irú èèyàn bíi tútù tèmi lẹ fẹ́ ni màá ti fi mú yín dánrin tipẹ́tipẹ́. Ẹ̀yin akàn orí ìkólé orí ìkó apá àbí ẹni tó bá rìn ìkólé tó rìn ìkó apá yóò dáná gbẹ̀yìn fúnra rẹ̀ lọ́jọ́ òkú. Kíyàwó rẹ nítorí ọjọ́ kan kó wá gbé ẹ lọ sí ilé ìwé kó mú kàn kó bọ ẹ kó wá gbé ẹ wá sí inú ilé kó wá máṣọ kó wọ̀ fún ẹ kó dọ́ra fún ẹ nítorí ọjọ́ kan. Ọ̀rọ̀ rẹ tó wò ọ̀rọ̀ rẹ ó tó wò tí a ní bàtẹ̀ tí rí ìyàwó ẹ á ti rí kó tọ́jú ẹ ìtọ́jú yọ lára ẹ nígbà tó dọ́dọ̀ mi báyìí tó wá rojọ́ fún mi mo rí i pé ìtọ́jú yọ lára ẹ ó tọ́jú ẹ ọkọ ni ẹ. Ẹ wo ẹ jẹ́ sọ fún
Mami, ṣé gbọ́ gbogbo nǹkan ló yí padà. Ṣùgbọ́n báyìí ni máa ṣe kọ́ mi kò yí padà. Ìyàwó mi ni mo fi owó ara mi fẹ́ ni. Bẹ́ẹ̀ ni tó bá sì wù mí bó ṣe lè ṣe. Ẹ wá lọ ni ẹ fi màámi sílẹ̀ sórí ìdúró. Oh, behind closed doors, many things are happening. Tọ́míwá kí ni wọ́n pè wọ́n Tọ́míwá? Wọ́n sì tàbí báyìí mo fẹ́ rí ojú ẹ̀. Tọ́míwá àbí kí ni wọ́n ń pè? Mo fẹ́ rí ojú ẹ̀ gangan. Àbí orí ẹ̀ ti dàrú ni. Wọ́n ní ìwọ ni wọ́n gbé ọmọ fún ọkọ ti ṣe. Wọ́n ní ìwọ gangan. Tọ́mọdé náà mi ló máa sí ẹja jiná. Kò yẹ kó jẹ́wọ́. Àbórí ẹ̀ jí ni àbórí ẹ̀ ti dàrú ni. Ṣo gbádùn ṣá? Àǹtí Kófò, iṣẹ́ ló pe màá tọ̀gá pọ̀. Bọ́dẹ̀ ní kí n bá wọn wá lébùrà. Lébùrà tó fi lébùrà wọn lọ àbí ìgbà tí wọ́n fọ orí ẹ̀ tó lọ fi wọn kọ́ mi ṣọ́ọ̀tì yẹn sì wọ́n àti ọkọ mi ẹ̀wọ̀n ìgbẹ́ lébùrà orí ẹ̀ ta àgbáyé mi bàjẹ́ kó fọ orí ẹ̀ dànù náà ó ti yá wèrè sórí bí mo ṣe ń lọ ìbò padà bọ̀ sórí wà tọkọ mi àti ọtọ́sẹ̀ wọn kò ṣòkòtò kan náà máa jẹ́ kó mọ̀ wípé orí ẹ̀ tó yí tó dàrú yẹn wà tọkọ mi ẹ̀ kéré gan wọ́n fúnra rẹ̀ ó kéré sí ìgbà tó ṣe yẹn wọ́n lọ ó ti yí ẹ̀. Obìnrin bá ní tẹ̀mí bá, má dàbí olóògùn bẹ́ẹ̀ wọ́pọ̀ ní.